ní ti àwọn ilé tó ṣẹlẹ̀ ní Ìbàdàn yẹn Bíbélì sọ̀rọ̀ kan nígbà tí wòlíì ní ó ní ìwòyí ọ̀la ó ní Ọlọ́run yóò sọ wọ́n di ọ̀pọ̀ ní Samaria ṣé ẹ mọ̀ wípé àwọn èèyàn ti ń jẹ ọmọ ara wọn èèyàn náà ló ṣẹlẹ̀ nínú Bíbélì irú nǹkan ẹ̀ náà ló ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ó ṣẹlẹ̀ ní Ìbàdàn ó ṣẹlẹ̀ l'Àbújá ó ṣẹlẹ̀ ní Òkìjà káàkiri bẹ́ẹ̀ so irú àwọn ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ Bíbélì ṣe àwọn kan sọ pé wọ́n lò wọ́n ṣètùtù o wọ́n ṣe kinní kan o ibi ló sún ọ̀pọ̀lọpọ̀ ẹ jẹ́ kí n sòtítọ́ àtòdodo tí wọ́n bá tún pe ìpàdé yẹn ní ibi tí ìyẹn ti ṣẹlẹ̀ ní Ìbàdàn ó fi dá ẹ lójú pé àwọn èèyàn ó tún lọ. pé wọ́n á sì tún lọ síbẹ̀. àwọn èèyàn ó tún lọ torí pé ibi àgàjàfọ́ mẹ́kẹ́ ó ti tọ̀nà ọpọlọ àwọn èèyàn. ṣe rí ya 2025 mo ti sọ síwájú pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló máa ṣẹlẹ̀ pé ní ọdún tó ń bọ̀ yẹn kí àwọn èèyàn má fi bẹ́ẹ̀ retí nǹkan kan lọ́wọ́ ìjọba rárá ní ọdún tó ń bọ̀ yẹn. kí wàá láwá dìbò fún un fún. kálukú tètè lọ sán ṣòkòtò ẹ̀ kó le. nípa ti ìjọ CAC àsọtẹ́lẹ̀ ilé ní í ṣe pẹ̀lú Prophet Ezekiah Ọlọ́run sọ wípé kí wọ́n lọ kó àwọn ọ̀dọ́ wọ́n ti ní àwọn ìránṣẹ́ Ọlọ́run kan wà láàrin wọn tó jẹ́ pé ọ̀dọ́ sì ni wọ́n kí wọ́n anoint wọn kán fi owó ràn wọ́n lọ́wọ́ láti gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ nínú ìjọ CAC dìde torí pé ohun tó bani lẹ́rù tí ò dẹ̀nu dùn gbọ́ ni pé kí ọmọ ìjọ CAC kó máa fa igbó so nǹkan báyìí inú Ọlọ́run ò dùn sí ni Ọlọ́run ṣe kọ sí bàbá yìí pé ẹ gbọ́wọ́lé àwọn ọ̀dọ́ tí wọ́n jẹ́ ìránṣẹ́ Ọlọ́run lórí ẹ fún wọn ní owó ẹ jẹ́ kí wọ́n ṣe ètò tí ó ran àwọn ọ̀dọ́ lọ́wọ́ ẹ dẹ̀ rí i pé ògo ìjọ yẹn ò sì kò ní wọmi láéláé eléyìí náà tó wá tabáwọn ìjọ kọ̀ọ̀kan náà ẹ rí i pé ní ayé tá a wà yìí àwọn ẹ̀mí kan ti jáde sìn ẹ kàn máa rí àwọn ọ̀dọ́ wọ́n máa mu gbó wọ́n máa mu oògùn olóró wọ́n máa mu oríṣiríṣi àwọn ẹ̀mí kan ló dìde láti máa gbógun ti àwọn ọ̀dọ́ couple with pé orílẹ̀-èdè gan ò tiẹ̀ wá rọ́gbọ́ ṣẹ̀dẹ̀ rí ìjọ Redeem ẹ gbàdúrà fún wọn dáadáa kí ìjọ Redeem ó lè má jọdún tó ń bọ̀ ṣùgbọ́n tó bá yá ó sì máa ṣẹlẹ̀ pé ìjọ yìí sì máa pín ó sì máa pín ìjọ Redeem sì máa pín bọ̀ mi sọ pé eléyìí gangan mi sọ pé ọdún tó ń bọ̀ ṣùgbọ́n àwọn ìṣẹ̀lẹ̀ tí ó lead sí pínpín rẹ̀ àtọdún tó bọ̀ náà ló ti máa ṣẹlẹ̀. nígbà fún gbogbo àṣẹ gbogbo ẹ̀yin òbí tẹ̀ẹ̀dẹ̀ lọ́mọ tẹ̀ ń gbọ́ mi náà káàkiri àgbáyé mo ti sọ dáadáa láìmọye ìgbà pé Ọlọ́run máa lò mí fún àwọn ọmọ yín mo ti sọ dáadáa àwọn bá a ṣe ń sọ̀rọ̀ yìí ó ti di gbogbo ìpínlẹ̀ ní ilẹ̀ Yorùbá kò síbi tá a ti dé láti bá àwọn ọmọ sọ̀rọ̀ láti bá àwọn ọmọ iléèwé sọ̀rọ̀ láti kọ́ wọn ní àwọn nǹkan tí wọ́n lè ṣe mo ti sọ fún yín pé àwọn kan wà tọmọ yín lè ṣe tó jẹ́ pé ó máa sọ ọmọ yín di mílíọ̀nìà ẹ̀yin ẹ pè ẹ béèrè a máa gbàdúrà fún wọn ìjìnlẹ̀ Ọlọ́run máa sọ̀kalẹ̀ lẹ́yìn àtúnwá kọ́ wọn ní nǹkan tó máa ṣe practically pé lójú ayé yín tọmọ yín náà ó di multimillionaire ẹlẹ́rìí ni wá so nǹkan tá a mọ̀ ni à ń sọ fún yín ìyẹn fún àwọn ìrìn àjò ọdún tó ń bọ̀ àwọn kíláàsì ti wà tá a ti gbé kalẹ̀ láti kọ́ wọn láti gbàdúrà fún wọn àti láti kọ́ wọn bí wọ́n ṣe lè ṣe ẹ wá wo ìgbésí ayé àwọn ọmọ tí wọ́n bá wá yìí mo fọdún kan péré náà ni ẹ wo ìgbésí ayé wọn láàrin ọdún kan bóyá ìyípadà sí rere wà bí kò sí nípa ti àwọn Yorùbá nation àwọn ìgbésẹ̀ kan wà tí Yorùbá sì máa gbé ṣe rí kéèyàn tó di oníre láyé ìgbésẹ̀ pọ̀ tó máa gbé kéèyàn tó soríire ó lè gbé ìgbésẹ̀ 100 gbogbo ìgbésẹ̀ 100 yẹn ò dẹ̀ gbọ́dọ̀ fẹ́ ó gbọ́dọ̀ gbọ́n ire máa tẹ̀léra wọn lọ bọ̀ téèyàn bá fẹ́ sorí burúkú ṣe rí ìgbésẹ̀ ẹyọ kan ó lè wo gbogbo ilé téèyàn ti fọgọ́rùn ọdún kọ́ ó lè wo lulẹ̀ so ohun tí mo fẹ́ sọ ni pé tó bá di on the 22 oṣù kejì ọjọ́ Saturday ọjọ́ àbámẹ́ta nínú oṣù kejì gbogbo ẹ̀yin tó bá jẹ́ pé ní tòótọ́ ẹ fẹ́ràn Yorùbá ẹ dẹ̀ fẹ́ kí wọ́n ó lọ tó bá ti di nǹkan bí aago 9 alẹ́ ẹ lọ bu yẹ̀pẹ̀ ilẹ̀ ìjìnlẹ̀ Ọlọ́run kan ni mò ń sọ fún yín yìí o ẹ bu yẹ̀pẹ̀ ilẹ̀ ìjìnlẹ̀ Olódùmarè ọwọ́ àádùn ẹ mísì ẹ mọ́ ẹ wá máa gbàdúrà yìí sí i ṣẹ̀rá àwọn tó bá kù á máa sọ yẹn fáwọn àgbààgbà sáàmù tí wọ́n máa kà níbi táwọn bá wà ẹ máa wá sọ fún yẹ̀pẹ̀ ilẹ̀ tẹ́ bù yẹn pé ọmọ Yorùbá fẹ́ dòmìnira àkókò ti tó tí Yorùbá ó dòmìnira tó Bíbélì sọ nínú ìwé Jeremáyà 22 ìwé Jeremáyà 22-29 ẹ̀mẹ́ta ló sọ̀rọ̀ yẹn ó ní ilẹ̀ ó ní gbọ́ ọ̀rọ̀ Olúwa ní àìpẹ́ yìí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní
Amẹ́ríkà ara àwọn drone àwọn torí mo ti ìṣẹ̀lẹ̀ sí mi fẹ́ béèrè béèrè náà lórí ìyẹn náà. ara àwọn drone tí wọ́n ya tán sáàárín wọn pé níbo làwọn drone ti wá ṣe rí àkọ́kọ́ ná wọ́n ṣe bọ̀bọ́ kan kọrin kan ní testing microphone ṣe rí àwọn ọ̀tá Amẹ́ríkà ni wọ́n ń ṣe testing microphone kò sí nǹkan táwọn news kan lè sọ fún yín kò ń sòótọ́ ọ̀rọ̀ wọ́n ń yẹ̀ wọ́n wò ni wọ́n ń gbé wọn wò wọ́n ń gbé wọn wò wọ́n ń wọ́n ń ṣàìsí yẹ̀ wọ́n wọn. wò torí pé àwọn alágbára orílẹ̀-èdè wọ́n fẹ́ gba ìjọba àgbáyé wọ́n fẹ́ gbà kúrò lọ́wọ́ orílẹ̀-èdè Amẹ́ríkà so kẹ́yìn tẹ́ jẹ́ èèyàn dúdú ní ilẹ̀ Amẹ́ríkà ẹ gbàdúrà kó má bàa sí attack kó má bàa irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní September 11 kó má bàa tó ṣẹlẹ̀ ní Amẹ́ríkà ní àsìkò tí Donald Trump yìí ṣẹ́rí program tó ń bọ̀ ní January yẹn Mystery Impartation 1.0 Lagos ìjìnlẹ̀ Ọlọ́run ní ìpàdé àdúrà yẹn ohun tá a lè ṣe gbé ìpàdé àdúrà yẹn kalẹ̀ kì í ṣe pé bóyá a kàn rò pé ó yá ẹja gbé ìpàdé àdúrà kan kalẹ̀ ní tí kókó tó wà fún ni pé kí àwọn èèyàn wá gba ẹ̀bùn tí wọ́n fi lo ire ní ọdún tó ń bọ̀ ìyẹn ní ọdún 2025 torí gbà tá a sọ pé ókè ọdún tó ń bọ̀ máa tọ́fù kí ni solution ẹ̀ lélẹ́yìí tá à ń sọ yìí ẹ wá Bíbélì sọ́nù Exodus 21 ó ní 21 yes ó ní ìbàjẹ́ wípé a bá bu owó ìdíyelé fún yín láti ra ẹ̀mí yín padà níṣẹ́ ẹ máa san o ṣùgbọ́n ètò tá à ń sọ yìí ààbò owó fún ẹnikẹ́ni. kí láwọn tó tẹ̀ ń béèrè gan pé àwọn fẹ́ ọ̀fẹ́ ní gbogbo èèyàn yóò wọlé tíkẹ́ẹ̀tì o. ẹ̀bùn àwọn áńgẹ́lì la ní kẹ́ wá gbà lọ́jọ́ yẹn nǹkan tí màá dẹ̀ fi lé ni pé ṣẹ́rẹ́ tí ò bá bóyá ò tí ì rírí pé ìtànpìlẹ̀ bọ̀ àwọ̀ wá wò lọ́jọ́ yẹn tó bá yẹ pé ìrànlọ́ fẹ́ wá wò ó lè wá wò tá a bá dẹ̀ ti fún ẹ ní ẹ̀bùn yẹn tó bá fẹ́ mọ̀ pé irọ́ ni kò wúlò kò lè ṣe nǹkan kan fún ẹnìkan tó bá mọ̀ rí ká wá wo ayé ẹ̀yin méjèèjì àwọn dáwọ́tí tó mọ̀ kó lọ fara lé rẹ̀ ká wá wo ayé ẹ̀yin méjèèjì ní ọdún tó ń bọ̀ ká wé rẹ̀ ká wo bó ṣe máa rí níparí ọdún ká wá mọ̀ bóyá ẹ̀bùn yẹn bóyá tòótọ́ ni àbí eré ni ọ̀fẹ́ ni. For more prophecies and gospel news around the world, subscribe to 12 Star TV and turn on notifications. Ẹ káàbọ̀ sórí ètò lónìí ètò tún ti bẹ̀rẹ̀ náà nìyẹn gẹ́gẹ́ bá a ti máa ń ṣe ní gbogbo ìgbà pẹ̀lú ìránṣẹ́ Ọlọ́run àti onímọ̀ ẹ̀rọ scientist. Wòlíì torí ànúgbà prophet and scientist Àlàbí Olúṣọlá ẹ káàbọ̀ sílé agbára lónìí o akíyè o ẹ káàbọ̀. Mo kí gbogbo ojú tó wà jákèjádò àgbáyé mo sọ̀rọ̀ àṣẹ jáde sínú ayé yín ní gbogbo ibi tí ẹ ti ń wò wá lọ́wọ́lọ́wọ́ pé kóòrùn ọdún 2024 tó wọ̀ ire àgbà ire lórúkọ Jésù kọ́lọ́n kó darí ẹ̀ sáyé yín gbogbo agbára tó bá lẹ́hùn ní níre níwọ̀nba tó kù kọ́dún ìparí iná Ọlọ́run kó máa jó wọn run lórúkọ Jésù iná Ọlọ́run kó máa jó wọn run Bíbélì wípé Ọlọ́run àlàáfíà ó ní yóò tẹ Sátánì mọ́lẹ̀ lábẹ́ àtẹ́lẹsẹ̀ wa ó ní lọ́wọ́lọ́wọ́ báyìí lórúkọ Jésù gbogbo agbára má ṣe rere gbogbo agbára tó ní ò ní lọ gbogbo agbára tó ní ó lọ bọ̀ ò ní lọ jìnnà lórúkọ Jésù iná Ọlọ́run kó máa jó wọn run Bíbélì ní ẹni tó bá já ọgbà tútù ní ejò yóò bùsán ẹni bá ti gba ihò báyìí náà ni yóò jìn sí lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì gbogbo ẹni tó bá pète pèrò ebi lórí gbogbo ẹni tó ń gbọ́ mi tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí lórúkọ Jésù kí wọ́n máa forí ara wọn gbé agbára Ọlọ́run tí tú ní sílẹ̀ agbára Ọlọ́run tí gba ire agbára Ọlọ́run tí sọ ní doníre agbára Ọlọ́run tí èèyàn fi rí tiẹ̀ ṣe nínú ayé lórúkọ Jésù kó wọnú ayé yín lọ ògo ni forúkọ Olúwa Jésù Kristi Olúwa wa. ọ̀pọ̀lọpọ̀ ló ti ń pè mí tó béèrè wípé ọdún 2025 àwọn fẹ́ mọ nǹkan tó lu wá wí o tó lọ́mọ wípé ṣé àsìtì ìsìlẹ̀ ẹ̀yin jẹ́ pé àwọn fẹ́ gbọ́ òríjínà kí ni èrò Ọlọ́run kí ni ìpinnu Ọlọ́run kí dẹ̀ ní nǹkan àfojúsùn tó yẹ kí àwọn èèyàn kan máa retí ní ọdún 2025. Bàbá. Ẹ rí ọdún 2025 ọdún tí Ọlọ́run máa bẹ ọ̀pọ̀lọpọ̀ wò ni ó jẹ́ ọdún ìbẹ̀wò fún ọ̀pọ̀lọpọ̀ ní pàápàá jùlọ ṣe rí ọdún 2025 ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí orílẹ̀-èdè Nàìjíríà ni Ọlọ́run máa fìyà jẹ wọ́n lọ́dún tó ń bọ̀ ìyẹn àwọn tí wọ́n jẹ gúdújẹrá àwọn tí wọ́n ń yọ aráàlú lẹ́nu gbogbo àwọn tí ò ṣòdodo pẹ̀lú ipò tí wọ́n gbé tí wọ́n fi wọ́n sí
tí wọ́n jẹ́ agbàlọ́wọ́ Mary nínú àwọn sẹ́nétọ̀ lọ́dún tó ń bọ̀ yẹn àṣírí tó jẹ́ pé heart attack ló máa pa wọ́n lọ́dún tó ń bọ̀ ṣùgbọ́n ìbẹ̀yẹ gan kọ́ mo ṣe ń lọ o ṣe rí ya 2025 mo ti sọ síwájú pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló máa ṣẹlẹ̀ pé ní ọdún tó ń bọ̀ yẹn kí àwọn èèyàn má fi bẹ́ẹ̀ retí nǹkan kan lọ́wọ́ ìjọba rárá ní ọdún tó ń bọ̀ yẹn kí wàá la wá dìbò fún wọn fún. kálukú tètè lọ sán ṣòkòtò ẹ̀ kó le torí pé 2023 àwọn ní ó lé o wọn mọ̀ pé bí 2024 ó ṣe rí ni ṣe rí 2025 wíńdò ẹ jẹ́ kí n ra sí wíńdò rẹ̀ lẹ̀ fún kẹ́ ẹ rí bó ṣe rí ni pé ẹ má retí nǹkan kan tó yàtọ̀ sí tọdún yìí kàkà bẹ́ẹ̀ ọdún 2025 kò ó sọdún tó rọgbọ torí pé ní ti ọ̀dọ̀ pé ètò tí ó máyédè aráàlú kò sí nínú ètò ọdún tó ń bọ̀ so kíkó wa ká tètè múra sí àdúrà láti àkókò yìí lọ ká dẹ̀ múra. bí ó tiẹ̀ rí bí ò rí bẹ́ẹ̀ náà ń jọ bẹ́ẹ̀ ẹwà àwọn tọ́nà tẹ̀pá Ìbàdàn tẹ̀pá l'Àbújá tẹ̀pá lókìjà. ní ti àwọn ilé tó ṣẹlẹ̀ ní Ìbàdàn yẹn Bíbélì sọ̀rọ̀ kan nígbà tí wòlíì ó ní ìwòyí ọ̀la ó ní Ọlọ́run yóò sọ wọ́n di ọ̀pọ̀ ní Samaria ṣé ẹ mọ̀ yìí pé àwọn èèyàn ti ń jẹ ọmọ ara wọn èèyàn náà ló ṣẹlẹ̀ nínú Bíbélì irú nǹkan ẹ̀ náà ló ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ó ṣẹlẹ̀ ní Ìbàdàn ó ṣẹlẹ̀ l'Àbújá ó ṣẹlẹ̀ ní Òkìjà káàkiri bẹ́ẹ̀ so irú àwọn ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ Bíbélì ṣe àwọn kan sọ pé wọ́n ń lò wọ́n ṣètùtù o wọ́n ṣe kinní kan o ibi ló sún ọ̀pọ̀lọpọ̀ ẹ jẹ́ kí n sòtítọ́ àtòdodo tí wọ́n bá tún pe ìpàdé yẹn ní ibi tí ìyẹn ti ṣẹlẹ̀ ní Ìbàdàn ó fi dá ẹ lójú pé àwọn èèyàn ó tún lọ. pé wọ́n á sì tún lọ síbẹ̀. àwọn èèyàn ó tún lọ torí pé ibi àgàjàfọ́ mẹ́kẹ́ ó ti tọ̀nà ọpọlọ àwọn èèyàn. iye tó yẹ kí ìjọba ó wò gan-an ojú tó yẹ kí ìjọba ó fi wòran nìyẹn pé yóò dàbí pé òṣì yìí ń pọ̀ sí i. rádàdà pé òkè ẹja kàn ti àwọn ilé ìmọ̀lé àwọn tán tìmọ́lé náà wọ́n á fi wọ́n lẹ̀ náà ni ṣùgbọ́n ìṣẹ́ àti òṣì pọ̀ ní àwùjọ wa ìyẹn gangan ló yẹ ká mójútó against ya 2025 ní ọdún tó dẹ̀ ń bọ̀ yìí tẹ́ bá fẹ́ràn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà gbàdúrà fún bàbá yẹn dáadáa torí pé lọ́dún yẹn wọ́n ṣe bàbá bí wọ́n máa tó bí ìgbà bíi 2 àbí 3 tí wọ́n ó gbé bàbá tí bàbá ó jáde lọ wọ́n lè láwọn fẹ́ lọ ṣèpàdé pẹ̀lú àwọn ilé iṣẹ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbà ló jẹ́ pé ètò ìlera àlàáfíà bàbá yẹn gbàdúrà fún Tinubu lọ́dún tó ń bọ̀ èmi ò sọ pé Tinubu máa kú ló máa kú o ṣùgbọ́n ẹ gbàdúrà fún ẹ̀yin tẹ́ bá fẹ́ràn Tinubu dáadáa ìyẹn ní ọdún ìyá 2025 tí a fẹ́ mú yìí bákan náà mo sọ pé flood máa ṣẹlẹ̀ ẹ̀yin tẹ́ bá ń gbé bèbè omi ìkún omi máa wà lọ́dún tó ń bọ̀ yẹn as a result of ozone layer ìkún omi máa wà ẹ̀yin tẹ́ bá ń gbé agbègbè tó omi bá wà ẹ̀yà sún kúrò ládùúgbò yẹn ṣẹ̀dẹ̀ rí ìjọ Redeem ẹ gbàdúrà fún wọn dáadáa kí ìjọ Redeem ó lè má jọdún tó ń bọ̀ ṣùgbọ́n tó bá yá ó sì máa ṣẹlẹ̀ pé ìjọ yìí sì máa pín ó sì máa pín ìjọ Redeem sì máa pín bọ̀ mi sọ pé eléyìí gangan mi sọ pé ọdún tó ń bọ̀ ṣùgbọ́n àwọn ìṣẹ̀lẹ̀ tí ó líìdì sí pínpín rẹ̀ àtọdún tó ń bọ̀ náà ló ti máa ṣẹlẹ̀ lọ ìyẹn nípa ti ìjọ Redeem bákan náà ṣe rí nípa ti ìjọ CAC àsọtẹ́lẹ̀ eléyìí ní ṣe pẹ̀lú Prophet Sikaya Ọlọ́run sọ wípé kí wọ́n lọ kó àwọn ọ̀dọ́ wọ́n ti ní àwọn ìránṣẹ́ Ọlọ́run kan wà láàrin wọn tó jẹ́ pé ọ̀dọ́ sì ni wọ́n kí wọ́n anoint wọn kán fi owó ràn wọ́n lọ́wọ́ láti gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ nínú ìjọ CAC dìde torí pé ohun tó bani lẹ́rù tí ò dẹ̀ ní dùn gbọ́ ni pé kí ọmọ ìjọ CAC kó máa fa igbó so nǹkan báyìí inú Ọlọ́run ò dùn sí ni Ọlọ́run ṣe kọ sí bàbá yìí pé ẹ gbọ́wọ́lé àwọn ọ̀dọ́ tí wọ́n jẹ́ ìránṣẹ́ Ọlọ́run lórí ẹ fún wọn ní owó ẹ jẹ́ kí wọ́n ṣe ètò tí ó ran àwọn ọ̀dọ́ lọ́wọ́ ẹ dẹ̀ rí i pé ògo ìjọ yẹn ò sì kò ní wọmi láéláé eléyìí náà tó wá ta báwọn ìjọ kọ̀ọ̀kan náà ẹ rí i pé ní ayé tá a wà yìí àwọn ẹ̀mí kan ti jáde sìn ẹ kàn máa rí àwọn ọ̀dọ́ wọ́n máa mu gbó wọ́n máa mu oògùn olóró wọ́n máa mu oríṣiríṣi àwọn ẹ̀mí kan ló dìde láti máa gbógun ti àwọn ọ̀dọ́ couple with pé orílẹ̀-èdè gan ò tiẹ̀ wá rọgbọ so wọ́n dẹ̀ ogun ilé ó ti wá sílẹ̀kùn fún tòde ogun orílẹ̀-èdè ó ti sílẹ̀ fógun èṣù àwọn méjèèjì fa pa ọ́pọ̀ lórí àwọn ọ̀dọ́ ẹ jẹ́ gbàdúrà fún gbogbo àṣẹ gbogbo ẹ̀yin òbí tẹ́ ẹ̀dẹ̀ lọ́mọ tẹ́ ń gbọ́ mi náà káàkiri àgbáyé mo ti sọ
dáadáa láìmọye ìgbà pé Ọlọ́run máa lò mí fún àwọn ọmọ yín, mo ti sọ dáadáa. Àwọn bá a ṣe ń sọ̀rọ̀ yìí ó ti di gbogbo ìpínlẹ̀ ní ilẹ̀ Yorùbá kò síbi tá a ti dé láti bá àwọn ọmọ sọ̀rọ̀, láti bá àwọn ọmọ iléèwé sọ̀rọ̀, láti kọ́ wọn ní àwọn nǹkan tí wọ́n lè ṣe. Mo ti sọ fún yín pé àwọn nǹkan wà tọ́mọ yín lè ṣe tó jẹ́ pé ó máa sọ ọmọ yín di mílíọ̀níà. Ẹ̀yin ẹ pè ẹ béèrè, a máa gbàdúrà fún wọn, ìjìnlẹ̀ Ọlọ́run máa sọ̀kalẹ̀. Lẹ́yìn àtúnwá kọ́ wọn ní nǹkan tó máa ṣe practically pé lójú ayé yín tọ́mọ yín náà ó di multimillionaire. Ẹlẹ́rìí ni wá, so nǹkan tá a mọ̀ ni à ń sọ fún yín. Ìyẹn fún àwọn ìrìn àjò ọdún tó ń bọ̀. Àwọn kíláàsì ti wà tá a ti gbé kalẹ̀ láti kọ́ wọn, láti gbàdúrà fún wọn àti láti kọ́ wọn bí wọ́n ṣe lè ṣe. Ẹ wá wo ìgbésí ayé àwọn ọmọ tí wọ́n bá wá yìí, mo fọdún kan péré náà ni. Ẹ wo ìgbésí ayé wọn láàárín ọdún kan, bóyá ìyípadà sí rere wà àbí kò sí. Ìyẹn ní ìrìn àjò ọdún tó ń bọ̀. Bákan náà ṣe rí ní ilẹ̀ Áfíríkà, orílẹ̀-èdè 4 kan sì máa dìde starting from year 2025. Àwọn orílẹ̀-èdè 4 wọ́n máa dìde bẹ̀rẹ̀ láti ọdún 2025. Ẹ máa gbọ́ ọ̀rọ̀ wọn, àwọn orílẹ̀-èdè tí ayé ò tíì gbọ́ rí. Bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ máa wà recognize. Ìgbésẹ̀ yìí máa bẹ̀rẹ̀, ó máa mi ayé gidi, ó máa mi Áfíríkà, ó máa mi àwọn ìjọba Áfíríkà starting from the year 2025. Láti ìbẹ̀rẹ̀ lọ ni ìgbésẹ̀ yìí ló ti máa wáyé. Ìyẹn bẹ́ẹ̀ ṣe rí nípa ti àwọn Yorùbá nation. Àwọn ìgbésẹ̀ kan wà tí Yorùbá sì máa gbé. Ṣe rí kéèyàn tó di oníre láyé, ìgbésẹ̀ pọ̀ tó máa gbé. Kéèyàn tó soríire, ó lè gbé ìgbésẹ̀ 100. Gbogbo ìgbésẹ̀ 100 yẹn ò dẹ̀ gbọ́dọ̀ fail, ó gbọ́dọ̀ gbọ́n ire máa tẹ̀léra wọn lọ. But téèyàn bá fẹ́ sorí burúkú, ṣe rí ìgbésẹ̀ ẹyọ kan, ó lè wo gbogbo ilé téèyàn ti fọgọ́rùn ọdún kọ́, ó lè wo lulẹ̀. So ohun tí mo fẹ́ sọ ni pé tó bá di on the 22 oṣù kejì, ọjọ́ Saturday, ọjọ́ àbámẹ́ta nínú oṣù kejì, gbogbo ẹ̀yin tó bá jẹ́ pé ní tòótọ́ ẹ fẹ́ràn Yorùbá ẹ dẹ̀ fẹ́ kí wọ́n ó lọ, tó bá ti di nǹkan bí aago 9 alẹ́, ẹ lọ bu yẹ̀pẹ̀ ilẹ̀. Ìjìnlẹ̀ Ọlọ́run kan ni mò ń sọ fún yín yìí o. Ẹ bu yẹ̀pẹ̀ ilẹ̀. Ìjìnlẹ̀ Olódùmarè. Ọwọ́ àádùn, ẹ mísì ẹ̀ mọ́, ẹ wá máa gbàdúrà yìí sí i. Ṣẹ̀rá àwọn tó bá kù, a máa sọ yẹn fáwọn àgbààgbà, sáàmù tí wọ́n máa kà níbi táwọn bá wà. Ẹ máa wá sọ fún yẹ̀pẹ̀ ilẹ̀ tẹ́ bù yẹn pé ọmọ Yorùbá fẹ́ dòmìnira, àkókò ti tó tí Yorùbá ó dòmìnira. Tó Bíbélì sọ nínú ìwé Jeremáyà 22, ìwé Jeremáyà 22:29, ẹ̀mẹ́ta ló sọ̀rọ̀ yẹn. Ó ní ilẹ̀, ó ní gbọ́ ọ̀rọ̀ Olúwa. Àwọn Yorùbá náà dẹ̀ sọ fún àwọn ní Lógorátà, wọ́n lòun lórúkọ tí wọ́n ń pe ilẹ̀. Ẹ bá ilẹ̀ ayé sọ̀rọ̀ ní ọjọ́ yẹn fún òmìnira Yorùbá. Ẹ gbàdúrà dáadáa fún àlàáfíà bàbá Akíntóyè. Ẹ gbàdúrà fún Sunday Igboho. Ẹ gbàdúrà fún ìṣọ̀kan orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá. Bíbélì pé àwọn tó bá fẹ́ ó ní wọn ó ṣe rere. Ìyẹn fún ọdún 2025. Àwọn ìṣẹ̀lẹ̀ pọ̀ gan lóríṣiríṣi tí mo kọ sílẹ̀. Ṣé bàbá ní ti ẹ sọ nǹkan náà pé Olúwa sọ nǹkan nípa South Africa àti Kenya, ilẹ̀ ní Olúwa wí. Ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè South Africa, Kenya, mo rí i pé àwọn ọ̀pọ̀lọpọ̀ èrò wọn máa ya wọ orílẹ̀-èdè yẹn. Ṣùgbọ́n ọ̀nà méjì ló wá pín sí o. Èrò yíya wọ orílẹ̀-èdè lè jẹ́ àwọn tán migrate wọlé, bíi pé bóyá ogun ṣẹlẹ̀ àbí nǹkan kan ìjàmbá ńlá kan ṣẹlẹ̀ ní àwọn agbègbè orílẹ̀-èdè tó súnmọ́ wọn. Ìyẹn làkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì ni nípa tourism. Tó jẹ́ pé àwọn tí wọ́n wọlé legally, bóyá wọ́n wá fún tourism, àwọn nǹkan yìí máa ṣẹlẹ̀ ní Kenya. But ìdíkókò bẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ Kenya máa gba àlejò ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ọdún 2025. Ṣẹ́rí ní tipa ti South Africa, ẹ já gbàdúrà fún àwọn ọmọ Yorùbá tó bá wà ní South Africa dáadáa. Àwọn tó jọmọ Nàìjíríà. Àwọn jọmọ Nàìjíríà, ẹ já gbàdúrà fún wọn kó má bàa sí tí wọ́n ń pè ní xenophobia attack ní ọdún tó ń bọ̀ fún àwọn ọmọ Nàìjíríà tí wọ́n wà ní orílẹ̀-èdè South Africa. So ní àìpẹ́ yìí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní Amẹ́ríkà. Ara àwọn drone, àwọn ìṣẹ̀lẹ̀ sí mi. Mo fẹ́ béèrè náà lórí ìyẹn náà. Ara àwọn drone tí wọ́n ya tán sáà rí wọn pé níbo làwọn drone ti wá. Ṣe rí àkọ́kọ́ náà, wọ́n ṣe bọ̀bọ̀ kan kọrin kan ní testing microphone. Ṣe rí àwọn ọ̀tá Amẹ́ríkà ni wọ́n ń ṣe testing microphone.
kò sí nǹkan táwọn níwùsì kan lè sọ fún yín, kò ń sòótọ́ ọ̀rọ̀, wọ́n ń yẹ̀ wọ́n wò ni, wọ́n ń gbé wọn wò, wọ́n ń gbé wọn wò, wọ́n ń wọ́n ń ṣàìsí yẹ̀ wọ́n wọn. wò torí pé àwọn alágbára orílẹ̀-èdè wọ́n fẹ́ gba ìjọba àgbáyé wọ́n fẹ́ gbà kúrò lọ́wọ́ orílẹ̀-èdè Amẹ́ríkà. So kẹ́yìn tẹ́ jẹ́ èèyàn dúdú ní ilẹ̀ Amẹ́ríkà ẹ gbàdúrà kó má bàa sí attack, kó má bàa irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní September 11 kó má bàa tún ṣẹlẹ̀ ní Amẹ́ríkà ní àsìkò tí Donald Trump yìí. Ìyẹn làdúrà tẹ́yìn máa gbà ọ́ so that ibi ibẹ̀ kò ní kàn yín. Ẹ gbàdúrà dáadáa lórí eléyìí, ó ṣe pàtàkì jùlọ. Lẹ́yìn tẹ́ ẹ sì wà lamẹ́ríkà náà lẹ́yìn ó ṣeé ṣe kí Donald Trump lé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ò bá níwèé kúrò lamẹ́ríkà torí pé ìjọba rẹ̀ àwọn tó burú ju òun gan lọ. Jésù Kristi sọ̀rọ̀ kan ó ní tán bá lé ẹ̀mí òkùnkùn kan jáde, ó ní tó wá lọ, ó nígbà tó bá máa padà wá, ó ní yóò wá lọ wá àwọn méje tí wọ́n burú ju àwọn ẹ̀gá burú ju òun gan lọ. Àwa lọ kó wọn wá ṣe láwọn tí Donald Trump máa yàn tán máa wà key position, àwọn tó burú ju Donald Trump gan lọ. So àwọn policy tó le ni wọ́n máa make. So àdúrà tèmi ni fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ní Amẹ́ríkà o àbí ní UK gan o, lórúkọ Jésù agbára Ọlọ́run máa dì í mú. Orílẹ̀-èdè tẹ́ ẹ lọ ẹ ò ní padà wá lọ́wọ́ òfo. So bí ìyẹn ṣe jẹ́ nípa ti orílẹ̀-èdè Amẹ́ríkà nìyẹn. Ẹ ṣé ká tó máa tẹ̀síwájú, ètò kan ń bọ̀ ní January, mo fẹ́ kẹ́ ẹ bá mi fẹ́ lójú torí ọ̀pọ̀lọpọ̀ ló ti béèrè àti ìrà àdírẹ́sì ọ̀pọ̀lọpọ̀ tí ẹ béèrè pé sáré bá wọn rìsáàbù síìtì sílẹ̀ èló làwọn máa san èló ní kinní kan ẹ̀gbọ́ báwo lọ̀rọ̀ program yìí ṣe jẹ́. program tó ń bọ̀ ní January yẹn Mystery Impartation 1.0 Lagos. Ìjìnlẹ̀ Ọlọ́run ní ìpàdé àdúrà yẹn. Ìjìnlẹ̀ Olódùmarè. Ohun tá a lè Olódùmarè. ṣe gbé ìpàdé àdúrà yẹn kalẹ̀ kì í ṣe pé bóyá a kàn rò pé ó yá ẹja gbé ìpàdé àdúrà kan kalẹ̀. Ní tí kókó tó wà fún ni pé kí àwọn èèyàn wá gba ẹ̀bùn tí wọ́n fi lo ire ní ọdún tó ń bọ̀, ìyẹn ní ọdún 2025. Torí gbà tá a sọ pé ókè ọdún tó ń bọ̀ máa tọ́fù kí ni solution? Solution ìlélẹ̀ tá à ń sọ yìí. Ẹ wá Bíbélì sọ́nù Exodus 21 ó ní 21 yes. Ó ní ìbàjẹ́ wípé a bá bu owó ìdíyelé fún yín láti ra ẹ̀mí yín padà ẹ máa san o. Ṣùgbọ́n ètò tá à ń sọ yìí ààbò owó fún ẹnikẹ́ni. kí láwọn tó ti ń béèrè gan pé àwọn fẹ́ ọ̀fẹ́ ní lóní seat reservation gbogbo èèyàn yóò lóní wọlé. tíkẹ́ẹ̀tì o. Ẹ̀bùn àwọn áńgẹ́lì la ní kẹ́ wá gbà lọ́jọ́ yẹn. Nǹkan tí màá dẹ̀ fi lé ni pé ṣẹ́rẹ́ tí ò bá bóyá ò tí ì rírí pé ìtànpè lẹ́bùn àwọ̀ wá wò lọ́jọ́ yẹn tó bá yẹ pé ìran ló fẹ́ wá wò ó lè wá wò. Tá a bá dẹ̀ ti fún ẹ ní ẹ̀bùn yẹn tó bá fẹ́ mọ̀ pé irọ́ ni kò wúlò kò lè ṣe nǹkan kan fún ẹnìkan tó bá mọ̀ rí. Ká wá wo ayé ẹ̀yin méjèèjì. Àwọn dáwọ́ tí ń tó mọ̀ kó lọ fara ilé rẹ̀. Ká wá wo ayé ẹ̀yin méjèèjì ní ọdún tó ń bọ̀ ká wé rẹ̀ ká wo bó ṣe máa rí níparí ọdún. Ká wá mọ̀ bóyá ẹ̀bùn yẹn bóyá tòótọ́ ni àbí eré ni ọ̀fẹ́ ni. Ẹ̀bùn áńgẹ́lì la pè é. Bíbélì sọ nínú ìwé Psalm 78 ó ní àwọn ènìyàn ó ní wọ́n jẹ oúnjẹ àwọn áńgẹ́lì. Ó wà nínú ìwé Psalm 78 verse 25. Ẹ̀bùn àwọn áńgẹ́lì yẹn gan-an náà la ní kẹ́ wá gbà lọ́jọ́ yẹn. Ọjọ́ kẹwàá oṣù kínní ọdún 2025 aago 10 àárọ̀ sí 2 ọ̀sán ni. Tá bá ti ń parí kí kálukú tètè máa gbabi iṣẹ́ ẹ̀. Wọ́n tètè lọ́mọ gbólérí. Orí eré ti bẹ̀rẹ̀ náà nìyẹn, tètè máa gbabi iṣẹ́ yín lọ. Bó ṣe jẹ́ nípa ti ìpàdé àdúrà yẹn nìyẹn. Agbègbè Igando ni ó ti wáyé ní opposite Diamond Estate. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi pátápátá. Àwọn tọ́lá ń fẹ́ reserve síìtì sówó wà ń bẹ àbí ìṣòwò kò sówó ń bẹ. níbi reservation of seat kò ní sí owó ọ̀fẹ́ ni. Tó kàn túmọ̀ sí ni pé bóyá àyè counseling àyè ìfọ̀rọ̀wérọ̀ àyè tó máa wà àwọn tó ń reserve ó máa jẹ́ bí first come first serve. So tó túmọ̀ sí nìyẹn kì í ṣe pé bóyá owó lẹnikẹ́ni ọ̀fẹ́ ni gbogbo èèyàn máa wá ọ̀fẹ́ ni gbogbo èèyàn ó dẹ̀ gbà wọ́n á dẹ̀ lọlé kí kálukú lọ máa yin Ọlọ́run lógo kó dẹ̀ lọ jẹ́rìí ságbára Ọlọ́run. Àwọn tó bá ń bọ̀ torí àwọn kan ti pè mí pé àwọn ń bọ̀ láti Ghana àwọn kan ní àwọn ń bọ̀ láti South Africa àwọn kan ti sọ pé láti UK tó bá ń bọ̀ description báwo ni wọ́n ṣe fẹ́ rìn so that mẹ́tẹ̀ fẹ́ ṣàlàyé yẹn. Gbogbo àwọn tó bá ń bọ̀ kàn pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lójú screen yìí tẹ́ bá ti pe àwọn phone number yẹn ẹ máa béèrè fún address bẹ́ẹ̀ ṣe máa débẹ̀ àbáwọn kan fẹ́ reserve seat wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà tó ń béèrè pé àwọn pe nọ́mbà wọn ò gbé
ọkùnrin náà ẹ̀ ní bínú torí àwọn èèyàn tó ń pè láàrin 1 hour ó lé 800 o so ẹ̀ ní bínú ìwé kí bàbá kan bá wa sọ̀rọ̀ náà lórí àárín yẹn dáadáa. Bẹ́ẹ̀ ni iṣẹ́ gbogbo àwọn tí wọ́n ń pè ọ̀pọ̀lọpọ̀ nípa ti fig tree igi ọ̀pọ̀tọ́ yẹn igi ọ̀pọ̀tọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn tó ti lú ọ̀pọ̀lọpọ̀ in fact lọ́dọ̀ mi tẹ̀ ti pè mí gan tó ti ń sọ oríṣiríṣi testimony gan. ọ̀pọ̀lọpọ̀ tí ń jẹ́rìí sagbára Ọlọ́run ṣẹ̀rí nǹkan tó ṣẹlẹ̀ ṣẹ́rí ọdún tó ń bọ̀ yìí ìwòsàn à ń sọ àkọ́kọ́ bẹ́ẹ̀ lórí ti ìbùkún aspect bẹ́ẹ̀ ṣe lè ní ìbùkún ṣẹ́rí igi ọ̀pọ̀tọ́ yẹn àti èso rẹ̀ oríṣi nǹkan 21 ló lè ṣe wọ́n ṣiṣẹ́ fún onírúurú àìsàn wọ́n ṣiṣẹ́ fún kínú obìnrin ó ṣí wọ́n ṣiṣẹ́ fún ọmọléèwé wọ́n ṣiṣẹ́ fún many things bí èèyàn ó ṣe lò ló yàtọ̀ síra wọn èso fig tree yẹn atọ́kùn tẹ bá extract ẹ ní normal room temperature tẹ bá fi oyin sí i àtàwọn sáàmù kan téèyàn bá ń wojú Ọlọ́run fọmọ tó bá lò kó tètè máa wá ọkọ rẹ̀ rí ni o torí inú máa ṣí àṣẹ Ọlọ́run ni wọ́n ṣiṣẹ́ fún àwọn míì kan pé àwọn ní stroke o nǹkan báyìí o ó ní ìyẹn tún yàtọ̀ sí bí ẹni tí ó lo ẹni tó wojú Ọlọ́run fọmọ oríṣiríṣi bẹ́ẹ̀ ni so and as a scientist àwọn áńgẹ́lì fúnra wọn ni wọ́n fi ìṣípayá yìí hàn kì í ṣe pé bóyá ọgbọ́n orí kì í ṣàgbélẹ̀ ẹ̀rọ so wọ́n fi hàn ní pé ìwòsàn fún àwọn orílẹ̀-èdè òun lélẹ̀ àwọn nǹkan báyìí ní ọjọ́ program tá a fẹ́ ṣe ẹni màá sọ bí igi fig tree gangan bó ṣe jẹ́ ìjìnlẹ̀ rẹ̀ gangan inú program yẹn mo ti máa sọ tó lè máa ya gbogbo èèyàn lẹ́nu so à ń sọ̀rọ̀ nípa agbára Ọlọ́run ìjìnlẹ̀ Ọlọ́run ìjìnlẹ̀ Olódùmarè torí pé bíbí orin kan ní ó ní gbogbo ayé ó ló kún fún ògo rẹ̀ ògo Ọlọ́run pọ̀ nínú ayé ìwàláàyè rẹ̀ pọ̀ nínú ayé gan ẹ gbọ́ mi sà ìwàláàyè Ọlọ́run pọ̀ nínú ayé yìí so a lè sọ tán ibi tá a bá sọ dé àtún dákẹ́ náà ni a lè sọ tán torí ìjìnlẹ̀ Olódùmarè yìí bẹ́ẹ̀ ni ẹ ṣé lókè bá wa gbàdúrà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó rán máa ń sọ wọ́n ní ẹ kì í fún bàbá láyè kan sọ àsọtẹ́lẹ̀ sínú ayé wa ẹ jọ̀ọ́ ẹ bá wa gbàdúrà fún gbogbo àwọn tó ń wò wá lọ́wọ́lọ́wọ́. mo rán àṣẹ Olódùmarè jáde sí ayé gbogbo ẹni tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ lórúkọ Jésù Kristi mo ní kẹ́ ẹ lọ doníire. àmín. kọ́kọ́rọ́ solution tẹ́ ò fi doníire láyé lórúkọ Jésù kọ́lọ́n kó jọ̀ǹda rẹ̀ fún yín. àmín. lórúkọ Jésù ìgbésẹ̀ kan tẹ́ ò gbé tí ire ayé yín yóò fi tẹ̀ ná lórúkọ Jésù kọ́lọ́n kó kọ́ yín. àmín. lórúkọ Bàbá Ọmọ àti Ẹ̀mí Mímọ́ gbogbo ẹni tó ń wojú Ọlọ́run fún ọmọ ẹgbẹ́ ilé yìí dáadáa o gẹ́gẹ́ bí ìgbà ayé ní orúkọ Jésù kọ́lọ́n kó ṣe é nínú. àmín. lórúkọ Jésù kọ́lọ́n kó ṣe é nínú. àmín. ẹnikẹ́ni tó wà nínú ipò àìní àti òṣì lọ́wọ́lọ́wọ́ agbára Ọlọ́run tí ra ìgbà padà torí Bíbélì sọ wípé ó ní olùràpadà wọn ó ló lágbára ní orúkọ Jésù Kristi lọ́wọ́lọ́wọ́ báyìí kọ́lọ́n kó ra ìgbà yín padà. gbogbo ẹni tí ò tíì sí ìtàn ire nínú ìtàn rẹ̀ rí láti àkókò yìí lọ májẹ̀mú Ọlọ́run tí gbé ní dìde májẹ̀mú Ọlọ́run tí sọ ní dọlọ́lá májẹ̀mú Ọlọ́run tí sọ ní dọlọ́rọ̀ lórúkọ Jésù kó wọnú ayé yín lọ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì kó wọnú ayé yín lọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbọ́ mi tẹ́ ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà ǹjẹ́ tá a bá rí agbára kágbára tó lè máa tàtílé ta fa ogun sáyé yín torí a ti kọ́ wípé ẹni tó bá ti já ọgbà tútù ó ní ejò yóò bù sán ẹni bá ti wa òun náà ni yóò jèsí ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì gbogbo ẹni bá ta fàṣẹ ayé lórúkọ Jésù kí wọ́n máa forí ara wọn gbé lórúkọ Jésù ogun tó bá níbẹ̀ ṣe lọlẹ̀ ó ṣe padà lórúkọ Jésù ogun náà kọ́lọ́n kó máa ṣẹ́ wọn wọlẹ̀ ogun náà lórúkọ Jésù kọ́lọ́n kó máa ṣẹ́ wọn wọlẹ̀ kálẹ́ni tó ń fi àlákàlà já ológun mo ti réyàn tó wà ní ìlú òyìnbó tó ní kò sí ọjọ́ kan ó lóun ó ṣàbára onígboro Èkó yìí ni ihun tó túmọ̀ sí náà ni pé wọ́n ti prógámù ayé rẹ̀ fún rìfáàsì lórúkọ Jésù Kristi gbogbo ìran ibi àlá ibi lórí ayé yín ó yá ẹ̀jẹ̀ Jésù kó máa káńsù ẹ̀ lọ́wọ́lọ́wọ́ nípa agbára ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ẹ̀jẹ̀ Jésù kó máa káńsù ẹ̀ nípa agbára ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ẹ̀jẹ̀ Jésù kó máa káńsù ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó ní nǹkan kan ń ṣàwọn nínú ara ó ti lọ ilé ìwòsàn wọn ní wọn mọ nǹkan tó ń ṣe ẹ́
lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Pọ́ọ̀lù àpọ́sù sọ wípé ó ní èmi ń rù lára mi, ó ní àpá Kristi, ó ní láti àkókò yìí ló ní kí ẹnikẹ́ni kó má ṣe yọ mí lẹ́nu mọ́. Lórúkọ Jésù gbogbo ọfà òkùnkùn nínú ayé yín tó ń sá kiri sá lọ sókè sódò, lórúkọ Jésù ó yẹ máa dákẹ́ jẹ́. Ní orúkọ Jésù ó yẹ máa dákẹ́ jẹ́. Lórúkọ Jésù ó yẹ máa dákẹ́ jẹ́. Lórúkọ Jésù ó yẹ máa dákẹ́ jẹ́. Mo gbàdúrà fún gbogbo ẹni tó ní ọmọ nínú ayé tó ń ronú pé òun fẹ́ kọ́ ọmọ yìí jẹ́ èèyàn, tí ọmọ wa ń hùwà kan tàbí òmíràn tínú òbí ò dùn. Ẹ gbọ́ gbólóhùn eléyìí, àṣẹ leléyìí o. Mo rán àṣẹ Olódùmarè jáde sínú ayé gbogbo ẹ̀yin ọmọ nínú ayé lọ́wọ́lọ́wọ́ báyìí lórúkọ Jésù. Agbára Ọlọ́run tí ra ìgbà yẹn padà kó wọnú ayé yín lọ. Lórúkọ Jésù gbogbo ẹ̀yin òbí lórúkọ Jésù Kristi ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ táwọn ọmọ yín ò fi fọkàn yín balẹ̀ tó fi yan Ọlọ́run lógo lórúkọ Jésù kó máa ṣẹlẹ̀. Lórúkọ Jésù kó máa ṣẹlẹ̀. Lórúkọ Jésù kó máa ṣẹlẹ̀. Ẹ wo ògo ni forúkọ Olúwa. Jésù Kristi Olúwa tó ń gbàlà wa. Àmín 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 lórúkọ Jésù. Ẹ ṣé bàbá. Yes sir. A nígbàgbọ́ pé àbá tó pè yín ẹ máa jẹ wá. Bẹ́ẹ̀ni. Ẹ ṣé o gbogbo ẹ̀yin tí ẹ ń fẹ́ fóònù nọ́mbà bẹ́ẹ̀ tẹ́ ẹ tún sọ pé ẹ fẹ́ bá bàbá sọ̀rọ̀, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn náà ló wà lójú ìwòran yín àti déètì tí prógrámù yẹn máa wáyé ní January ọ̀sẹ̀ kejì nínú oṣù kínní òun ni ìpàdé yìí máa wáyé. Gbogbo wa náà la máa wà ńbẹ̀. Ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ wa náà tẹ́ bá fẹ́ donire ẹ wà nínú ìpàdé yìí. Ẹ ṣé o ní gbogbo ibikíbi tí ẹ ti ń wo ètò yìí lọ́wọ́lọ́wọ́. Ẹ jẹ́ bá like, bá share, bá subscribe sórí ìkànnì yìí.